Ọlọ́run jẹ́ kí n bàbá wa Kọ́lá Olóòtú Ogun ẹ ṣe. Bàbá pè mí wọ́n béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ mi pé àbí kọ́ńtẹ́ǹtì ni ọ̀rọ̀ yẹn ni mo ní kọ́ńtẹ́ǹtì kọ́ o kì í ṣe kọ́ńtẹ́ǹtì o. Bàbá wa Kọ́lá Olóòtú Ọlọ́run jẹ́ mi yógún mi mo ní ká sọ nǹkan tó sọ yẹn wọ́n pè mí wọ́n bí mi kí la fẹ́ fàyọ̀ ń bi nǹkan tí a sọ yẹn nǹkan tí bàbá Kọ́lá Olóòtú sọ yẹn nípa pé wọ́n báyàwó ẹnìkan sùn ẹgbẹ́ tó sì ń bá a sùn ó wà lágbo yẹn mo fẹ́ tíṣì àwọn èèyàn bá sì máa ń forgive èèyàn kò sẹ́sẹ̀ téèyàn ò lè dárí ẹ̀jì yẹn o lè dárí jì yẹn o lè má gbàgbé dé forgive but don't forget you can forgive but don't forget gbogbo ẹ̀yin tẹ́ máa ń di ọ̀rọ̀ mọ́wọ́ kúkúkúkú pé ọ̀rọ̀ yìí ẹ̀ nígbà ẹ̀ ní ṣẹ́gi nìkan kò sí nǹkan téèyàn ò lè forí ẹ̀jì yẹn kà má gbàgbé ni ẹ má dá nuisance kalẹ̀ mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé kì í ṣe ìyàwó tèmi o ẹ̀yin náà gbọ́ mo ní ìyàwó wa àwọn ìyàwó tèmi ń bẹ nílé o àwọn ìyàwó mi ń bẹ nílé o àwọn kan wà Nàìjíríà bíi tàjọ ń gbé mo sì nìkan London so tó wà London so ìyàwó wa ni mo pè é ọ̀rọ̀ ọlọ́rọ̀ òun lèmi máa ń gbé sórí tèmi kì í ṣe ìyàwó tèmi o point of correction bàbá sì bí mi mo ní ká sọ ẹ̀sọ́ jáde content kọ́ o bọ̀ kí la fẹ́ fàyọ̀ ń bẹ̀ yín yàn nítorí fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé learn to forgive lọ kọ́ bá sì máa ń dáríjì yàn but don't forget tó bá ti forget irú nǹkan tó ṣe ẹ́ lára ẹni tó foríjì yẹn á tún ṣe ẹ́ láì mọ̀ iye gbà wọ́n yìí forget ẹ̀ṣẹ̀ wọ́n máa ń forgive ni bẹ́ẹ̀ ni learn to forgive kí ni mo fẹ́ yọ lò níbi ọ̀rọ̀ tí mo sọ ń jọ yẹn mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé èèyàn lè dáríjì yàn gbàgbé ntẹ́ bá yọ ṣe fúnra yẹn gbàgbé ẹ̀ má sọ pé dandan àbí kó rọ̀ sáwọn lọ ní àtàní gbà náà ni learn to forgive níta fẹ́ múlò bẹ́ẹ̀ nìyẹn torí ẹnìyẹn náà gbàgbé mo tún sọ̀rọ̀ yẹn òun náà tún rẹ́rìn pọ̀ máwọn èèyàn ìgbà tí ń rẹ́rìn yẹn ni wọ́n fẹ́ bí mi ni wọ́n fẹ́ dápọ̀ ẹ̀ fún gbogbo àyè torí pé fídíò gbogbo ẹ́fídẹ́ǹsì nǹkan tó ṣe fẹ́ nìyẹn ó wà lórí fóònù mi mo dẹ̀ tún ní fóònù mi tí mo tún gbé sí ó ṣe ń gbóbìnrin lóbìnrin lọ sí hòtẹ́ẹ̀lì lọ́nà òkè òyì gbogbo ẹ̀ ní wọ́n rìkọ́ọ̀dù wọ́n dẹ̀ gbé fún wa so kì í ṣe ìyàwó tèmi o kì í ṣe ìyàwó mi o bàbá wa Kọ́lá Olóòtú ẹ ṣé Ọlọ́run jẹ́ mi yóò gùn nǹkan tá a fẹ́ yọ ló ń bẹ̀ gangan òun ni láti learn bọ́n sì máa ń forgive èèyàn but don't forget tó bá ti rẹ́ni ẹni tó ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ tó lágbára ẹ̀ṣẹ̀ wo ló tún lágbára tó kí ẹnìkan kó mú ìyàwó ilé ẹnìkan kó dẹ̀ bá sùn ẹ̀ṣẹ̀ wo ló tún lágbára tó but forgive well but don't forget ṣé ẹni yẹn lẹ́bi ni ṣe bí ìyàwó rẹ ló lọ gbà so kidnap ẹ ni kò kidnap ẹ náà learn to forgive kí la fẹ́ múlò ń bẹ ẹ̀yin yẹn ẹ mẹ́kàn máa wo nǹkan lásán ẹ máa mẹ́kọ̀ọ́ ń bẹ ni ẹ mẹ́kọ̀ọ́ ń bẹ learn tó bá tẹ̀ fẹ́ jà kété torí obìnrin ló fi máa bá wọn yẹn jà obìnrin tó pọ̀ tẹ́ pé tóbìnrin kan bá kú nínú ìgbésí ayé rẹ nísìnyí bí gàtí wàhálà kú gan ni learn to forgive kì í ṣe ìyàwó tèmi o ó jẹ́ kókó ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ ìyàwó mi kọ́ o àwọn ìyàwó tèmi ń bẹ ńlé o nǹkan kan ò ṣe wá o ẹ̀yàn káwọn obìnrin kan wà ìyàwó community ó wà ẹni tọ́lọ́run bá ní kó fẹ́ ìyàwó tó bá fẹ́ ti community wọn tó bá fẹ́ ìyàwó community mọ́ ìyàwó tọ́ ó kẹran nu kì í ṣe ìyàwó tèmi o ìyàwó tèmi kọ́ o ìfẹ́ kí láìfù yóò gùn ìyàwó mi kọ́ o tí má tún dé wá sí mi mo lè là fún yín tán yẹn pé tọ́ ìyàwó ẹni báyìí ni o kì í ṣe ìyàwó tèmi ẹni náà sì ní mọ́dà kọ ohun kì í ṣe ìyàwó tèmi àmọ́ ìyàwó wa lẹ́nu yẹn ẹni tó bá jẹ́ colleagues yàn tẹ́jọ́ ń ṣe tẹ́jọ́ ń wà pọ̀ dáadáa ẹjọ́ ń ṣe tó pọ̀ so tó bá yàn jẹ gbà pé wọ́n ni wọ́n yàn jẹ tó bá ṣe jàǹbá fún gbà pé wọ́n náà ṣe jàǹbá fún ẹni tí ò bá ti rí ìkàtàn sí fẹ́ni kejì ẹbí pé òun náà ṣe fún kì í ṣe yàn rí kí lè wájọ ń jẹun pọ̀ sí ẹ̀kọ́ tí mo fẹ́ ká mú bẹ̀ gangan learn to forgive ẹ má dúró pé ò ní gbà kí ló fẹ́ sọ pé ò ní gbà sí kò sẹ́sẹ̀ téèyàn ò lè dárí ẹ̀jìyàn kò sí ẹ̀ṣẹ̀ téèyàn ò lè dárí ẹ̀jìyàn learn to forgive bàbá Kọ́lá Olóòtú ẹ̀mí yóò gùn Ọlọ́run jẹ́ ká rí i pé n tẹ́ sọ tẹ́ béèrè yẹn bó ṣe rí náà nìyẹn bàbá pè mí wọ́n bí mi pé ọ̀rọ̀ yìí bàbá ṣe bẹ́ẹ̀ ni mo ní bẹ́ẹ̀ ni o content kọ́ o sẹ́wàá dákọ̀ ẹni ohun báwọn mẹ́wàá ń dákọ̀ rẹ̀ ní fídíò rẹ̀ wà ibi tá a dúró síjọ́ yẹn
lórí stage yẹn fídíò tán fi àwọn evidences ẹni yẹn wà lórí fóònù mi tí wọ́n send sí mi tó jẹ́ àwọn evidences tí ẹni yẹn àtẹni yẹn jọ ń wọnú hòtẹ́ẹ̀lì lọ́jọ́ ń bọ̀ tí ẹsẹ̀ mẹ́ta tó wà lọ́wọ́ tí bẹ lórí fóònù mi tí mo ní lọ́wọ́ kì í ṣe ìyàwó tèmi o ìyàwó mi kọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ fídíò yẹn káàkiri kì í ṣe ẹgẹ́lẹ́ náà ẹ jẹ́ kó lọ fà ẹ má jẹ́ yẹn lọ náà. Assalamu alaikum. Learn to forgive. Learn to forgive, but don't forget. Learn to forgive, but don't forget. Ẹ má gbàgbé bí ta ti ń bọ̀ ibẹ̀ èso yẹn ní kẹ́ dì mú. Learn to forgive, but don't forget. Tó bá forget lúùpù tí àdánwò yẹn ti wọlé wá bá ẹ ó máa tún bẹ̀ wọ̀. Learn to forgive, but don't forget. Kọ́ bó sì máa dáríjì àwọn èèyàn, but má gbàgbé ní tán ṣe fún ọ. Wọ́n tó bá gbàgbé ní tán ṣe fún ọ irú ní tán ṣe fún ọ yẹn ó tún repeat ara ẹ ni mò ń sọ fún ẹ. But learn to forgive. Ẹ má dìyàn mọ́nú, ẹ má dòdò pé ànígbà àbàjẹ́ ni. Learn to forgive. Ètò burú jù ní ẹ̀ṣẹ̀ láyé òun nìyẹn. Ètò burú jù ní ẹ̀ṣẹ̀ láyé òun nìyẹn. Àmọ́ ó láforíjì. Ó láforíjì. Síbẹ̀ nìyẹn ó tún kí gbogbo èèyàn ó tún kí ẹni tó jàǹbá rẹ̀ ní ìyàgbó yẹn gan. Ó kí ẹni tó jàǹbá ìyàwó ẹ̀ tó jàǹbá ẹ̀ lágbo yẹn gangan. Learn to forgive, but don't forget. Èmi ò lè sọ fún yín pé kẹ́ forget o, don't forget. Wọ́n bá forget ẹ̀ṣẹ̀ ẹ̀tẹ́nìkan ṣẹ̀ o tó fi forget yẹn tó fi tẹ̀lé forgiveness o nílàkà ẹ̀ o lọ́pọ̀lọ́ lórí nìyẹn. Kọ́ bó ṣe dáríjì yàn bọ̀ mọ́ gbàgbé tí yẹn ṣe fún ẹ. Tó bá ti gbàgbé ẹ̀ pọ̀ mọ́ ìdáríjì irú tó ṣe ẹ̀hún yóò repeat ara rẹ̀. Ó ti yé ìfẹ́kọ́lọ̀ yìí gùn bàbá wa olóòtú Kọ́lá Mọ́gàjí ọmọ Àdábánijà ọ̀rọ̀ tẹ́ bí mi bó ṣe rí náà nìyẹn. Bàbá ní ṣé kí n ṣe ní program ẹ jẹ́ sọ kì í ṣe content o content kọ́ o evidence ń bẹ lọ́wọ́ ẹni ní ọkọ ìyàwó ẹni tí ẹni yẹn ń gbéyàwó ẹ̀ lọ ẹ̀yìn ìlú evidence ń bẹ lọ́wọ́ ẹ̀ kì í ṣe ìyàwó tèmi o àwọn ìyàwó mi ń bẹ nílé o nǹkan kan sọ àwọn ìyàwó mi o àwọn ìyàwó mi ò ṣe ṣìnárí o ìyàwó mi ò lọ kankan àwọn ìyàwó wa ẹlẹ́yà tẹ̀ ni wọ́n ń ṣe tí máa ń rìn ìrìn àdá káàkiri mo sì níyàwó kan ní London náà so mo ní ìyàwó ní Nàìjíríà bíi náà sẹ́mo kí àwa ẹgẹ́ tẹ̀ sọ yẹ kó ti yẹ yín báwọn ẹ máa jẹ yẹn lọ náà. Assalamu alaikum.